Jawurakabi, yeah, Jawurakabi. Jawurakabi, yeah, Jawurakabi. Ọba ní tìdé, olórí ayé. Òpèpè kí wá, ọba ńlá ni. Kábíyèsí rẹ̀, ọba mímọ́ ni ọba ńlá. Kábíyèsí rẹ̀, ọba mímọ́ ni ọba ńlá. Pé ẹ lọ́jọ́ ẹgbẹ́ náà, ìpè yìí tó jẹ́ ìpè ògo, ìpè yìí kì í ṣe pé asán. Ó bá pé ẹ lọ́jọ́ pé bàbá, ìpè tó pé ẹ ó fẹ́ sọ ẹ dọba. Ó mú Jósẹ́fù kúrò ní ẹrú, from prison to prime minister. Ẹ́sítérì ó dayọ̀, Jákọ́bù di Ísírẹ́lì o. Ìpè tó pé ọ́ kì í ṣe pé lásán. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Tìdé olórí ayé. Òpèpè kí wá ọba ńlá ni. Kábíyèsí rẹ̀, ọba mímọ́ ni ọba ńlá. Kábíyèsí rẹ̀, ọba mímọ́ ni ọba ńlá. Ológo dídán àtàmátàsé tó bá pé ẹ lọ́jọ́ ẹgbẹ́ náà. Ìpè yìí tó jẹ́ ìpè ògo, ìpè yìí kì í ṣe pé asán. Ó bá pé ẹ lọ́jọ́ pé bàbá, ìpè tó pé ẹ ó fẹ́ sọ ẹ dọba. Ó mú Jósẹ́fù kúrò ní ẹrú, from prison to prime minister. Ẹ́sítérì ó dayọ̀, Jákọ́bù di Ísírẹ́lì o. Ìpè tó pé ọ́ kì í ṣe pé lásán. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Ọ̀rọ̀ ló ń la ni, ọ̀rọ̀ ló ń gbà ni. Ó fẹ́ fọ̀rọ̀ yẹn táyé rẹ̀ ṣe. Ìfàmì òróyàn ni kì í pààyàn o. Orí mi màmá jẹ́rìí kú ọmọ. Ẹ̀dá mi màmá jẹ́rìí kú ọkọ. Ọlọ́run màmá jẹ́ wá. Ẹ ra mọ́ mi. Àtòrí bẹ́ẹ̀ Àjàní pẹ̀lẹ́ ojú ẹ̀ náà. Ẹlẹ́jú mi náà ẹ̀rọ pé wọ́n gbádùn bí ìrànú ṣúgà fún bàbá wa lọ́rùn ni. Dáàdì ni wọ́n fi ìgbà kan fìyà jẹ mí. Bẹ́ẹ̀ náà mú mi. Ìgbà tí yẹn ó wà nígbà fi búlọ́ọ̀kù ẹnu rẹ̀. Bó ṣe dá. Ẹ kú àbẹ̀wò, èmi bàjẹ́ fún yín. Ẹ sì kó àmójútó. Wàhálà tí ìyá bàbá bá ń ṣe báyìí. Inú ilé yóò mọ tòrò ní tí yóò ní bàjẹ́. Àmì àwọn ọ̀gá ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ṣe ń gòkè bọ̀ bẹ́ẹ̀ lèmi náà ti yàdọ̀ ọmọ ní àwọn mọ́mí ti dé o. Wọ́n wá ní àwọn bọ́ àyọ̀dù sí ṣẹ́gbọ́mà. Iṣẹ́ ọkọ àwọn ọmọ tiẹ̀ náà ń kọ́. Nípa yẹn ni wọ́n wà. Ẹ̀sìn rẹ̀ pẹ̀lú àwọn máa rí tí mo máa ń bọ̀ ní ìsìn wọn. Ọkọ mi káàbọ̀ ó ti dára fún ẹ pẹ̀lẹ́. Ojú ẹ̀ tán o. Ọlá yín ni mò ń jẹ. Ojú tí David wé ó fẹ́ máa dọ́jú tó lè mọ́ ọlá yín ni ọkọ mi. Ọlá ẹ̀ ni. Olúwa ṣeun. Ọlá àwọ̀ àti ìyàwó ẹ̀ ni. Ṣé o mọ̀ pé ìyàwó ẹ̀ ọmọ dáadáa ni mo nífẹ̀ẹ́ sí? Nǹkan tí mò ń bàjà sí òun lọ̀rọ̀ oyún. Ọlọ́run dẹ̀ ti ṣe sóògo ni fún Jésù. Òun náà wà ń kọ́ báyìí. Ọkọ mi. Ọ̀rọ̀ ẹ̀ la ẹ̀jẹ̀ sọ fún pẹ̀lọ́pọ̀ ẹ̀ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ ọkọ mi. Kí ló dé? Kí ló ṣe é? Dìde jókòó. Pẹ̀lẹ́ ọkọ mi. Pẹ̀lẹ́. Ọmọ mi dáyà gan. Pẹ̀lẹ́. Kí la fẹ́ ṣe báyìí? My dog. Ó yá. Pẹ̀lẹ́ ọkọ mi. Pẹ̀lẹ́. Nǹkan kò ní ṣe ẹ́ lórúkọ Jésù. Eléyìí tí mò ń wò yìí. Jawurakabi, ọba ní tìdé olórí ayé. Òpèpè kí wá ọba ńlá ni. Kábíyèsí rẹ̀, ọba mímọ́ ni ọba ńlá. Kábíyèsí rẹ̀, ọba mímọ́ ni ọba ńlá. Ológo dídán àtàmátàsé tó bá pé ẹ lọ́jọ́ pé náà. Ṣé bó ṣe wà ní wọ́n need láti rest dáadáa. Ẹ jọ̀ọ́ mà, ẹ need rest dáadáa. Mọ́mí ẹ jọ̀ọ́ mà, ẹ má wọlé disturb rárá. Ẹ jẹ́ kó ní rest, enough rest. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣé.
ẹ ṣe dókítà wọ́n ní o rest. Kí ló ṣẹlẹ̀? Kí ni dókítà sọ pé ó ṣẹlẹ̀ gangan? Dáhùn. Ìyá, kí ló ṣẹlẹ̀ gangan? Èyí tí ò ṣáàdùn nígbà tí dókítà lè fi kẹ̀kẹ́ kó rẹ̀ sí. Àbí tí dùn yìí. Màmá. Bàbá. Bàbá. Ọmọ ilé sọ̀rọ̀. Ṣé ẹnu ni àìsàn tó ń ṣe wà? Ṣé kò sí nǹkan? Kí ni nǹkan tó ń ṣe gbogbo kí ló fẹ́ gbà? Ẹ jọ̀ọ́. Ẹ má gbé lánàá. Bẹ́ẹ̀ ni dókítà ìṣiṣẹ́ lè létí náà kí ló ní kẹ́rẹ́ tó ti lánàá rẹ̀ tó fẹ́ jẹ̀ tó. Ìyá ìyàwó mi ti yàwó rẹ̀. Èyí wọ́n fi. Ẹ tó ti ṣe é kẹ́kẹ́. Ẹ lọ wá mi tó kẹ́ sọ́mọ́ ìlú ìkọlọ́ wá mi kọlọ́. Ẹ wọ mo fẹ́ tún fi lẹ́sẹ̀ tó jẹ́ lọ́wọ́ kí ló dé. Màmá, ṣé ẹ fẹ́ ṣe ilé ọkọ yìí kẹ́ wá ṣe ilé ọkọ? Ibi tó bá wù mí lè ṣe ní méjèèjì. Ẹ tó bẹ́ẹ̀. Mẹ́tọ̀ náà ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀. Ṣé màá wọ́n lajú mi sílẹ̀? Ìfun àtẹ̀dọ́mọ́ mi ní rí. Ẹgbẹ́ pàdé dání. Wọ́n ti pọ̀ ẹ́ ti pẹ́. Wọ́n ti pẹ̀ wọ́n ti ní sùúrù pẹ̀ sísẹ́ mi kọ́ dọ́là fún yìí. Ṣọ́ ara ẹ̀ tó bá kọ́ lórí wàá tún ẹ̀ sísẹ́ wà yìí. Sọ kí ni kan fún ẹ? Ó dàbí ẹni pé ilé ọkọ ọmọ ẹ ó ti sún ẹ. Máa tọ́ báyìí máa yọ. Wọ́n ò bí ẹ dá. Ibi tó kọ̀ wà lọ́jọ́ alẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ, ojú ẹ̀jẹ̀ ló máa ṣe. Ọlọ́run máa bá mi dá lóhùn. ẹ gbọ́ dókítà ẹ̀yin ni mo wá rí bí ìdẹ́fẹ́kẹ́ parọ́ fún mi nínú medical training tẹ́ lọ fún ṣé ẹ̀yin ò lójú inú ni ẹ kì í mọ tí àjẹ́ bá ń jo oyún mu àbí tó bá pọ̀ ọmọ fúnra rẹ̀ náà ló ń jo nǹkan ẹ̀ mu ẹ̀yin ò rí yẹn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí kì í ṣe mi kí n ṣàmọ̀ ní ìyàwó mi lóyún ẹ̀ tí ń jo òun màmá ẹ̀ ló ń jo òun ó ti yé yín kí ó dẹ̀ dúró kí ló máa ń fa kí oyún máa wálẹ̀ kó máa wálẹ̀ tí ó bá lọ́wọ́ ayé nù. ní training àwa wà ò ní kí n mọ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wá and from nǹkan tí mo diagnose lára ìyàwó yìí it is just normal miscarriage she understand àwọn causes miscarriage ó pọ̀ lóríṣiríṣi stress now ó máa ń fa kóyún tètè wálẹ̀ tó bá jẹ́ ẹni tí ó ń bẹ̀rù anxiety ó máa ń jẹ́ kóyún náà jò now tí ó bá jẹ́ pé ẹni tí wọ́n ti gbin ìbẹ̀rù sínú tó bá lẹ́ni tó jẹ́ pé ó ń bẹ̀rù tó bá ń rí ẹni yẹn náà ó máa stress ẹ̀ basically so it's just basically stress ṣá ló máa ń jẹ́ kí oyún wálẹ̀ mà. ọmọ mi kí ló fẹ́ máa bẹ̀rù owó wà lọ́wọ́ ẹ̀ ọmọ mi dá lókòwò rẹpẹtẹ ó ní burúkú owó ọmọ ọ̀dọ́ pọ̀ kò sẹ́ni tó ń dá láàmú àti tó máa dára ẹ̀ láàmú tí ó bá wá ń ṣọwọ́ ẹ̀ ló ti wá owó ọmọ náà ló ti wá. mọ́mí ẹ mọ̀ pé another thing tí mi ò rántí mention fún yín tí aláboyún tó bá ń gbọ́ ariwo lójijì náà ó máa ń fa kóyún yẹn tètè wálẹ̀ ẹ wúrú nǹkan yẹn tí mo wá yọjú sí wọn tí mo padà sọ́fíìsì ṣé mo pé mò ń gbọ́ ariwo yín láti inú wọ́ọ̀dì yẹn gbogbo ariwo bẹ́ẹ̀ yẹn náà ó máa create fear ó máa jẹ́ kí oyún yẹn wà stressed tó bá ti wà stressed ó máa wálẹ̀. mi ì ṣọlá oníwàhálà tẹ bá gbóhùn mi mi ì lè jẹ kọkàn tán tẹ bá ń gbóhùn kankan níbẹ̀ yẹn ó lè jẹ ìyàwó mi tí bá ti sọ̀rọ̀ díẹ̀ ó tó àfi tẹ́wọ̀n bá tó fọ́ kiri. according to àwọn test tí àwa carry out ní ọ̀dọ̀ wa níbí mo notice pé ọmọ ṣì wà ní inú ìyàwó. ṣé yẹn possible? well a máa ń ní àwọn nǹkan tó máa ń pè ní abnormality now out of that abnormality ó lè jẹ́ bí 1 out of 100 cases so I can say this is just 1 out of 1,000 cases but according to our test that we carry out ọmọ ṣì wà nínú ìyàwó so nǹkan tí èmi máa fẹ́ ká ṣe báyìí sí mo máa fẹ́ ká observe wọn for the next few weeks be like 6 weeks ká fi máa observe wọn èmi náà lè máa sọ fún wọn kó máa wá every week ni mo máa fẹ́ kó máa wá hospital so màá lè máa carry out àwọn test yẹn to notice if there is any misinformation anywhere ṣe to understand but mo feel pé tá bá ń ṣe àwọn procedures yẹn we can then find out but for now mi fẹ́ ká tí stress wọn so ma like kẹ́ bá mi ṣe díẹ̀díẹ̀ pẹ̀lú. Doctor, like I said earlier
mi ò ní kankan pẹ̀lú ẹ̀ tó bá ti jẹ́ pé oyún wà ń bẹ̀ ẹ̀ mo rí tẹ́ máa ṣe fún mi ẹ bá mi lọ sọ́dọ̀ pásítọ̀ yín tó bá lè jẹ́ pé mùsùlùmí nìyí ẹ lọ sọ́dọ̀ àwọn àfáà yín wọ́n máa ń so oyún rọ̀ ẹni kan bá mi sọ tó wà bẹ́ẹ̀ yẹn kán ti sọ lè tíyà yẹn bá gbẹnu wá kò ní rí mú òótọ́ ni mo sọ fún yín ẹ ṣọ́rẹ́ kan yẹn fún mi. Jákọ́bù di Ísírẹ́lì o ìpè tó pè ọ́ kì í ṣe pè lásán ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ọ̀rọ̀ ló ńlá ní. gbogbo àbí kí lórúkọ tiẹ̀. ọ̀rẹ́ ọ̀kẹ́ mi yìí kọjá àbí tí mo dúró sí. èmi náà ti mọ̀ kí boundary. I will need to go back in. boundary kò tí a ń ṣe ti security tó fi ṣó ẹ̀yìn. No, police officer ni wọn wọn ṣe gatekeeper mọ. My police officer. Sure. Well, right. No problem. And again, èyí tí o sọ yẹn tí mo fẹ́ lọ bẹ ṣe yẹn má mi kàn lórí ẹ̀ o wà ń bẹ̀ o I trust you. ẹ jẹ́. Oh yeah. Trust me now. All right, go take care. I'm a see. All right. Problem, brother. Ẹ jẹ́ ńlá. All right. Damola re o. Damola. Yeah, brother. Hello babe, what's up? Damola. Okay, Damola, fún mi ní 5 minutes. Màá dọ́dọ̀ ẹ. Àní mo ti ń bọ̀. Ó dé kó máa complain ni, ó ti máa ń sọ̀rọ̀ jù. You talk too much. Mo ti ń bọ̀, wà lẹ pọ̀. Ọba ní tìde olórí ayé ó pè pé kí n wá ọba ńlá kábíyèsí rẹ̀ ọba. Kí ló ṣẹlẹ̀ o? Kí ló ṣẹlẹ̀? Mo tún ti dé o. Tèmi tún ti bá mi o. Àgbà bí àga kí ló ṣẹlẹ̀? Omi ló ti jábọ́ lára ìyá yìí. Yes, again. Ó ti sú mi mọ nǹkan téèyàn tó ń ṣe sí ọ̀rọ̀ báyìí o. Oyún yẹn tó ti jábọ́. Am I going to run to? Kí ni mo ti máa ṣe? Ìyẹn ni mo ṣe wá bá ẹ ọ̀pẹ tí bá sọ fún ẹ. Kò tún gbọ́ o, ó tún ti ṣẹlẹ̀. Àwọn kí ló fa gbogbo wàhálà yìí? Kò yé mi náà ìwà arówó lòun náà mo lè sọ. Lánàá sọ ọ̀rọ̀ báyìí fún kò yé mi ni. Tó bá yé mi ni ìbá ti mọ nǹkan tí máa ṣe mi mọ kò yé mi ò dẹ̀ mọ nǹkan tí máa ṣe. Àgbàdàgà níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ó dàbẹ̀ ni pé a máa fi kún ìwà ni a máa tán àwọn àgbàlagbà lónìí a máa jáde a máa tán àwọn àgbàlagbà lónìí. Arówó ló bá máa jáde mi ò mọ ibi kankan. I don't know anywhere, I don't know anybody. Mi ò ṣe bẹ́ẹ̀ rí. Àgbàdàgà necessita kò bá mi báyìí rí wàhálà ò bá mi báyìí rí so mi ò bá ti gbé báyìí tó kọ́ máa ń bọ̀ àlọ́hùn kálọ́hùn. But Àgbàdàgà èmi náà ní wàhálà o. Olóhùn bẹ tó mú bẹ. Mo pọn mílẹ̀ tó ń gbẹ ní nítorí ojú àwọn ọjọ́ báyìí nǹkan tá a máa ṣe ó ní fíléèjì kan báyìí Àgbénúbà náà Àgbénúbà bẹ́ẹ̀ tó bá ti dé Kọ́lá ṣàmù Kọ́lá. Kí ló dé tó tẹ̀lé mi lọ kí ló dé tó ń júwe fún mi. Àgbàdàgà ni ò wọ́ síbù láìṣòwò mọ̀ pé mo lọ sàbújá lọ́la. Ẹ jẹ́ àkọ́kọ́ solve problem eléyìí kó tó lọ sàbújá tó fẹ́ lọ. Ó dà tó bá lè dúró ọ̀sẹ̀ méjì látàbújá máa dé tẹ́lẹ̀ lọ síbẹ̀. Lẹ́nu ẹ̀. Arówó lò lẹ́nu ẹ̀ kí mi dúró 2 weeks pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ pé ó wà lẹ́yìn. Okay, ọmọ júwe fún mi. Júwe fún mi náà rẹ̀. Ó ṣàmọ̀ Kọ́lá. Kọ́lá àbámọ̀ sọ̀rọ̀ ọ̀tá. Ṣòrí tó bá ti dé Kọ́lá kó obìnrin lọ́rùn lọ́kadà yé pé òun lọ sí fíléèjì kan tó ń pè ní Àgbénúbà. 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 So tó bá ti wá débẹ̀ kò sẹ́ni tó máa béèrè lọ́wọ́ yìí pé ilé yín ejò abẹ́ yín ejò Olúwo ló fẹ́ lọ tán ni wọ́n débẹ̀. Bàbá yín ejò Olúwo mo bìlífì pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ló máa sọ fún ẹ tó dẹ̀ máa níyànjú. Àgbénúbà. Ọba ní tìde olórí ayé ó pè pé kí n wá ọba.
mí pé Nicholas ṣe gbogbo nǹkan tó sọ yìí. Bọ́dà Tòkunbọ̀, ṣé mo fẹ́ máa parọ́ fún yín ni? Àlọ́ rẹ̀ yín ló ṣe gbogbo nǹkan tí mo sọ yìí sẹ́ẹ̀. Ṣé tí wàá rí nǹkan tó ṣe mí sí i? Ọ̀rọ̀ ẹ̀ ò yé mi mọ́. I don't understand. Bóyá kó dẹ̀ sọ fún mi pé òun ò fẹ́ mi mọ́ àbí òun ò like mi mọ́, whatever. Ó ti ẹ̀ yé mi kò tún gbé kọ́ mi. And I love him so much. No. O ní láti ṣẹ̀ṣẹ̀ máa sọ fún mi. Gbogbo àwọn ọ̀rẹ́ náà la mọ̀ how much you love him. O mọ̀ kan tó ṣẹlẹ̀ fi dá mi. Kàn fún mi ní few days. Jẹ́ kí n rí, kí n bá sọ̀rọ̀, kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ. Please. No. Ṣe bọ́ọ̀rẹ́ mi ni. Ẹ wo, mo love bọ̀bọ̀ ìgò. I know. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹ bá mi wá àkànṣe sí. Má worry. I will talk to you. Ṣùgbọ́n báwo ni o ṣe ń rìn? Tí ẹ mọ̀. O gbọ́dọ̀ wọlé kí n jalè. Èyí ṣe pé asán. Ó bá gbé ẹ lọ jẹ pé bàbá. Jésù! Ìgbé tó gbé ẹ. Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hẹ́lì! Jahora! Kabira Seki! Kabira! Táyì bàbá! Ẹ bàbá! Hẹ́lì Jahora! Seki! Bàbá! Mama! Ẹ̀mí ọ̀rọ̀ ò ní fi wá sílẹ̀. Àwọn ọgbọ̀n ọ̀rọ̀ wà pẹ̀lú yín. Arábìnrin, ogun dá ọmọ yín láàmú. Jẹ̀wọ́! Oyún wà nínú ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ fọ́nú fún mi kò sóyún ní. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé oyún wà nínú ẹ̀. Èmi wò ní ṣẹ̀dẹ̀ sí. Èmi ni mò ń bá yín sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àwọn ogun ọ̀hún ṣe fi hàn mí. Jàwọ́! Jàwọ́! Ṣèkí! Ẹ jẹ́ kí ọmọ yọ gbá àwẹ̀ funfun ọlọ́jọ́ mẹ́ta. Ó ṣe sọ̀rọ̀ náà di pẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ló ń bá sẹ́. Ẹ má bínú dájú. Mo fẹ́ sọ kankan ni. Àwọn ọmọ òun ò yá. Ó ṣẹ̀ṣẹ̀ lọ hospital dé. Àwọn yẹn kò nílé ìgbà. Wọ́n á ní bèrè pé ṣé mo lè bá gbà gẹ́gẹ́ bí yẹn. Bẹ́ẹ̀ni. Mo lè bá gbà. O lè bá gbà. Àmọ́ ọmọ náà ní láti wà pẹ̀lú yín nínú ẹ̀mí àti nínú àdúrà. Ọba ní tìde olórí ayé. Àyè ṣe mi ò jókòó. Bí o bá jókòó wá bí rárá, ìyá fún mi láyọ̀, ìwọ ni mo wá rí. Kí ni nǹkan tó ń ṣe sí àìrí ọmọ bí ọmọ rẹ̀? Mo kúkú ń gbìyànjú lórí àìrọ̀ ọmọ bí. Ọlọ́run ọba náà dẹ̀ mọ̀ pé mò ń gbìyànjú. Ṣùgbọ́n mo mọ̀ pé ó pẹ́ bóyá Ọlọ́run á dá wa lóhùn. Ṣé abiyamọ ni wọ́n yìí? Abiyagba. Ẹ má kọ orí burúkú ti yín. Ẹ má kọ ọmọ mi o. Ó ti gbọ́, ọmọ ẹ wà ní ọkọ, ó ń lóyún, ó ń bàjẹ́, ó ń lóyún, ó bàjẹ́, ó jókòó, olóòrí kiri. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Nǹkan tí mo bá wà ni pé sọ fún àwọn ẹgbẹ́ ẹ. Ẹ yé ju oyún ọmọ mi mọ́. Tó o bá ti rí wípé àwọn ẹgbẹ́ wọn ò lè jẹ́ kọ́nà ẹbí mọ́ tó yẹ pé oyún òun lè ní mu nínú ẹgbẹ́ ìwọ ẹ̀dá Fúnláyọ̀ ìwọ ṣé mi ò rí ẹni àfi Jésù kojú ṣeṣẹ́ ẹbí ṣé o fẹ́ pọ̀ ọlọ́pàá ni ṣé o fẹ́ pọ̀ ọlọ́pàá ni ní kọ́ wá mú mi kókó gbé mi kúrò bí. Hello my dear. Má bínú jọ mo fẹ́ jọ torí Ọlọ́run. Ó dẹ̀ bá mi bẹ̀ yẹ ẹ̀. Mo tí mo gbénu gbé àyẹ́ ẹ ni ò mọ̀. Ìyá ẹ gangan mọ́mí ẹ. Ìyá ẹ wà bí kò sọ̀rọ̀ tí ìyá ò sọ fún mi. Gbogbo ìgbà náà dẹ̀ lọ máa ń wá ń sọ̀rọ̀ sí mi tí mi ò kì í sọ̀rọ̀ torí ọmọ mi.
bẹ́ẹ̀ ni mi ò kàn sọ fún yín ni jọ̀ọ́ mo fẹ́ bi ẹ́ ní ìbéèrè kan pọ̀ mi mo fẹ́ kó dá mi lóhùn ìbéèrè yẹn má bínú jọ̀ọ́ torí Ọlọ́run tí bá tiẹ̀ ń ṣèwọ tó jẹ́ ọmọ ọ̀yá ẹ̀ tí ò ń ṣe mi mo bí ẹ ṣé màá tún máa ṣọmọ bíbí inú mi bí. màmá ẹ̀wọ̀ ẹ má bínú ẹgbẹ́ náà ni màá fẹ́ ìyẹn má bínú ẹ wo èmi á pè yín létà a máa sọ̀rọ̀ lórí ẹ ṣe. ní ìbínú ọkọ mi ní òbínú kò burú mi ní wá ní tì ó ṣe ọkọ mi kò ṣe má yẹ mo ti gbọ́ mi ní sàn kọ́ kò ṣe all right take care. Ṣorí pé ò gbádùn sí i ṣorí pé ìgbádùn ó jìnnà sí ẹ̀kọ́ ni ìwọ ń pè ọmọ mi òun fi ẹjọ́ mi sùn ó fẹ́ dàrí èmi àtọmọ mi rú gbogbo ìtẹ́ ti ṣe tẹ́ ti kórí ẹ̀ mábẹ́ tẹ́ ẹ̀jẹ̀ kọ́kọ́ lọ ẹ̀ pé mọ́ ó wá rò pé ó lè dàrí èmi àtọmọ mi rú láti ìgbà tí mo ti sin ọmọ mi bọ̀ tí mo ti ń tọ̀bọ̀ nígbà tí bàbá ẹ̀ ti kú mi ìwé ẹ̀yìn ń bọ̀ lórí burúkú yín wà bí òní yín náà owó àrò kó lè gbé ọmọ mi kó fẹjọ́ mi sùn irọ́ ló pa bàbá ńlá irọ́ òun ló pa ìyá ìyàwó òṣì. Mami. Ẹ̀lú Àkànjí. Ṣé wà? Ẹ̀lú fímílẹ̀. Ó dà. Wo agbọ́jọ́ ẹnu ẹnìkan dá àgbà òṣìkà ni o mi ìwà bá wọn jà o mo débì báyìí mo kí wọn bí ọmọlúwàbí kí ló ṣe yín tí ẹ bọ́ síta kọ́mọ bímọ. Ẹ wo láìpẹ́ láì jìnnà gbogbo ẹ ló máa lójú tó ẹ máa bẹ̀rù iṣẹ́ ẹjọ́. Ó rán mi tó o bá rán mi mo ránra mi jẹ́ kí n sọ kinní kan fún ẹ nǹkan tí àgbàlagbà rí tó bá jókòó ọmọ kékeré tó bá gun àkàbà kò lè rí ojú òdùn mi mo mọ nǹkan tó ń lọ ìyẹn ló ìfẹ́ kẹ́mi pẹ̀lú ẹ̀jọ́ ṣe lọ́rọ̀ obìnrin sóbìnrin. Ok, ẹ wo ṣe mọ̀ pé èmi ni tí. Mi ì pariwo mọ̀ pé bóun mi ṣe rí nìyẹn mi ò pariwo. Ó dà ẹ̀yin náà má bínú. Kí n má bínú kémi náà tún má bínú kí ìyá ìyàwó ẹ má bínú òun fẹ́ kó má bàa náà kó má bàa pa mí kémi náà tún má bínú kò burú mi ò kúrò ń bẹ̀ mo ti ẹ̀rọ kọ́lọ́kan ló fẹ́ pè ní ìmọ̀ kó ló fẹ́ pè. Ẹ ṣe wà. Ọba ní ti dé olórí ayé. Ojú ti tì yín o ojú ti tẹ̀yẹ́ lámọ́rẹ́ o ẹ̀yin tó àgbẹ̀ mi ò lè má rì wọ́n mo ti má rì báyìí ṣé bó ṣe ń wọ̀rẹ́ báyìí máa gbé ẹlẹ́yàwó ni sórí ọmọbìnrin kan ni mo kọ́ fẹ́ gbé tẹ́lẹ̀ ó wá ṣàkọjọjọ orí ẹ̀ lọ mo kàn dáńgírèdì ẹ̀ ni ṣẹ́gbọ́n mo dáńgírèdì ẹ̀ mo dúrọ̀pù ẹ̀ mo gbé ẹ sórí afẹ́fẹ́ ìwọ ni sọ́ọ́ níbẹ̀ wo wàá jayé wo wàá yẹ sọ́ọ́ yẹ tó máa jẹ níbí àjọ ẹ̀ tó ti jẹ lọ́wọ́ yìí mo ti má rì o ẹ̀yin arán ti pín ṣọ́gbọ́n ṣé wò mí iṣẹ́ sójà mọ́kọ́ fẹ́ kọ́ làárọ̀ ọjọ́ ayé mi lẹ́tà ni mo kàn wọ́n pé àfi kí n níṣẹ́ ọwọ́ káàlì yẹn ni mi bá ti bógun lọ ìyálàjẹ. my dear mi like má máa pariwo mi like má máa pariwo bẹ́ẹ̀ yẹn. ìyálàjẹ 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 wọ́n pè yín náà. wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀. bàbá ẹ̀ bá àbójú mi kàn mí. Arábìnrin. Bàbá ẹ̀ bá ẹ̀ bá ọmọ jọ̀bọ ni. bàbá ẹ̀ bá ẹ̀ bá ọ̀rẹ́. bàbá ẹ̀ bá ẹ̀ bá ẹ̀ bá bàbá ẹ̀ bá ẹ̀ yí. má bọ̀ àwọn ènìyàn yóò má bọ̀ ẹjọ́ òní kú ọ̀jẹ̀. ọmọ jọ̀bọ ni ọ̀rẹ́. ẹkùjọ mẹ́ta. ẹkùjọ mẹ́ta. gbogbo lé ńkọ́. ní òdòdó rè. mo já lórí igi ni. abájọ tó yẹ fáyì. ìyálàjẹ ẹkùjọ mẹ́ta ẹsẹ̀ ń gbúgbòjú mo ní bílí sọ́ọ̀lì tó kọjá là gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ kọjá sọ́ọ̀lì máa ń ráyè ọjọ́ sọ́ọ̀lì tó kọjá àwọn fún mi lè kí mi lè kú ìrìn àtọ́ndéwọ̀ yìí ti máa kó wọn pípẹ́ kìtẹ̀ wá ṣe fàájì fún wọn
èrò pọ̀ ń bíbá yìí dìbà àwọn yóò tẹ ẹ̀yà tẹ̀ dáná sí mi. má bínú bàbá ọkọ mi mo lọ pátì ni ọ̀rẹ́ mi ló ń ṣènáwó níbẹ̀ mú. èmi náà ti dé ìtìpẹ́ o bí mo ṣe rí àbígbà tó bójú bò mo mọ̀ pọ̀ ń bọ̀ yìí. bàbá ẹ̀ bà. ń gbádùn rẹ. ẹ̀mí ìtìyàwó mi. ẹ̀kú rẹ̀ kò kí bàbá ẹ̀ bà. adògódògó ńlẹ́ ọ̀lẹ́ tuntun bí èyí. kí ni. wọ́n lè jókòó síbí òun yẹ kí n bí ọṣẹ wẹ̀ wọ́n mi ò gbárù ẹ̀. ṣe bá rí ìwọ náà kọ́ ní kó kíbi ó sì kíbi. àtọ́ wá kí kò tẹ̀ já wọn kọ́ ṣe bí mo kó bá yín ni ṣé mo ní ká máa níyàwó lé ni mo ẹ̀ṣẹ̀ pàdé ẹ̀ ni o. ọ̀rẹ́ mi. mo á fẹ́ fẹ́ rí ṣùgbọ́n ọ̀ka. kẹrọ wọ́n jẹ lé. ǹjẹ́ mo ní sí bó ṣe gbé wá bílà. mo gbé wá bí torí pé tábà bá mẹ́rin lè gbòòrò kẹ́lẹ́ máa mọ̀ pé àyà kẹrọ máa jẹ lé ní ìwé yìí. wọ́n dẹ̀ wà fún àyè. kí ni. ọ̀rẹ́ mi kẹrọ wọ́n jẹ lé o tọ́mọ ìbá wa ti wá kí ọlọ́pìn ọ̀sẹ̀ kan tó wá sùpọ̀jùmọ́ kí èlò lọ́wọ́ fún. èmi ẹ̀kún gbéyà níjà tákìrì gbéyà níjà. kò jẹ́rìí rẹ̀. mo fún lówó tó pọ̀ jù máa fún ní 5,000 gbogbo ó ní mọ̀ kókò 5,000. ẹgbẹ̀rún márùn-ún ọmọ dáadáa tó dàbí egbin tọ́ba ẹni tó gbé ọ̀sùn ní òpin ọ̀sẹ̀ tó fún ọ ní 50,000 kọ́. 50,000. bẹ́ẹ̀ni. fẹ́mi. inú mi á dùn kódà máa ṣeré fún gidi gan ni. kódà tó bá jẹ́ pé bí irú èmi tí mo bá fún ọ ní 70,000. 70,000. bàbá máikrófóònù yìí dáràn ni máa ṣeré fún yín máa fi gbogbo ara mi máa fi ṣeré fún yín àti iwájú àtẹ̀yìn gbogbo ẹ̀ ni mo máa fi ṣeré báwo lẹ ṣe fẹ́ sí máa ṣeré máa júwájú máa jẹ́yìn báwo lẹ ṣe fẹ́. ó dà bá rí bẹ́ẹ̀ fún mi lákàtí nọ́mbà rẹ̀. ẹ fẹ́ ṣe gífẹ̀ mi. ẹ ṣe gan sa. bẹ́ẹ̀ fún mi ṣe ọ wà ní ní alẹ́ ọ̀la máa wà ní. kékeré ọkùnkùn fún mi. rárá kì í ṣe tó. nísìnyí. ṣé bí ìyàwó rẹ ni. màá tó wá jẹ ìyàwó mi nǹkan. wọ́n lè fún ìyàwó rẹ mi lówó àbí mo lè fún ní owó. mi ò ní lè fún lówó ẹni mọ̀ wọ́n ní ìlànà. ṣé bí kò wá kí mi. ara rẹ mọ̀ gbóná ojú rẹ mọ̀ sáná wẹ̀wẹ̀ mo ní ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ mi kó wá kí mi lé ní alẹ́ ọ̀la fún mi ní àkáǹtì nọ́mbà rẹ wọ́n dá lóhùn. 01 22 22 okay 34 34 51 51 60 60 yóò dá fún báńkì wọ́n lọ. GTB ní sàn. ẹrù ó wọlé nísìn má pẹ́ ní alẹ́ ọ̀la ọ̀rí tó bá ti gbọ́ gbọ̀ngàn àwọn afúnni nọ́mbà nítorí gbogbo ara rẹ̀ gbóná wáìwáìwáì tójú rí ó mọ̀ sáná wọ́n nìkan lọ pọ̀ ní. mo yàn fún yín o tára tiẹ̀ máa ń dún ẹ̀ṣọ́ wò lò fún ibi tí ìṣẹ̀lẹ̀ fẹ́ bá yé ń jẹ́ nínú my dear. mo sọ ilé ó ti wọlé. mo fọ owó mi ni owó mi ní alẹ́ ọ̀la ni owó àwọ̀ sọ̀bọ̀. mo fún kí ló ṣẹlẹ̀. mo fún alẹ́ ọ̀la ni owó àwọ̀. mo ń gbọ́. sọ́kùnrin kan tí mo wílé kiri lọ́ọ̀nì. dúró náà 1,000 fẹ́ràn 10,000. bẹ́ẹ̀ni 10,000 fẹ́ràn 100,000. sókè 5,000 lówó ẹ̀ náà. ó mọ iye tó wo bàbá jẹ́ ni. kò sí. ṣífù fún mi ní 70,000 naira. owó alẹ́ ni kò wá. bí ìtìsùn tí wọ́n rárá tí mo ti gba 70,000 kí ló wá ẹ̀ olójú ọ̀sán là ń ṣe yìí. gbàgbé o. bàbá ẹ̀ bá. olójú ọ̀sán. bàbá ẹ̀ bá. olójú ọ̀sán. ṣé padà káwọn ọmọ ẹ̀ kan kò fún rẹ̀. rárá kò dá kò sí ọ̀sán rẹ̀. báwo lè ṣe fẹ́. ṣé sùúrù náà ṣé sùúrù náà ṣé sùúrù náà. ọba ní tìde olórí ayé. a ní kí o lè gbà bẹ́ẹ̀ pásítọ̀ ti dé sí ẹ ò gbọ́dọ̀ nǹkan tí mò ń sọ̀rọ̀ yé yín. ṣé lọ́rọ̀ mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí èmi ni màá lọ ṣiṣẹ́ ni màá jáde màá lọ wọ́sùn lọ màá lọ mú àwọn client màá ṣiṣẹ́ tí bá tún wá parí iṣẹ́ yẹn tán màá tún ṣe lọ bá nílé lọ fún ní feedback tọ́lọ̀ bá débi ọ̀rọ̀ olówó dé a máa wá expect pé kájọ máa pín owó bákan náà. ẹ wo ẹ fi sùúrù sí i ẹ ní sùúrù o tẹ bá ní sùúrù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ padà jèrè ẹ ní sùúrù ẹ ní sùúrù. ẹ mọ nǹkan tí mò ń sọ ọ̀rọ̀ yìí ti kọjá gbómi tẹ́ ẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ yìí ti kọjá ibẹ̀ yẹn àní èmi ni mo máa ń ṣe gbogbo iṣẹ́ èmi ni mo máa ń ṣe gbogbo iṣẹ́ ilé ló máa ń jókòó sí ìyàwó tòun fẹ́ jẹ́ kóun jáde kó ń kọjá inú géètì wọn bá ilé ló máa ń jókòó sí tí n bá wá ṣe tán
màá yẹ̀ tún lọ fún ní feedback nílé a tún máa ráyè expect kájọ máa pé owó bákan náà ẹ wo ẹ ti gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ní tèmi bá wá gangan tí mo bá wá tí mo torí ẹ̀ wá sọ́dọ̀ yẹn gangan báyìí mo ní wípé. Eli Kabi Irajama Seki. Ẹ wo ẹ̀mí Ọlọ́run fi yé mi wípé ìwọ kò bọ́lọ̀ pànìyàn. Ẹ má pànìyàn. Ènìyàn lára ara bíi tiyín ẹ má pa kò dáa ẹ má ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ti ṣàlùsọ bẹ́ẹ̀. Ó tó sọ nìyẹn. Ẹ̀mí Ọlọ́run ti mo ṣàṣẹ ẹ̀mí Ọlọ́run bẹ́ẹ̀ tó bọ̀ ẹ wo tí ẹ bá na sùúrù sí nǹkan mi lè tẹ̀yìn ẹ̀ bọ́ o ẹ má ṣe o. Ọba ní tìde olórí ayé òpèpè kí wá. Àyàgbà ń ta wàràkàlà. Ìwòrì tútù. Ifá ńlá rèé o. Bàbá. Ifá tó dá fún yín. Ẹ fọkàn balẹ̀. Orí òjijì. Kí wọ́n pè é? Orí òjijì. Oore bí ìyanu. Oore tí wọ́n ti fi lọ yàn tá a gbà á. Ṣé ń gbà yìí? Oore bí àlá. Bẹ́ẹ̀ ni tí mo fi ń wò yìí, ó pọ̀ díẹ̀. Ìwòrì tuntun méjèèjì dífá fún babaláwo tó gbé kábọ̀ òrìṣà funfun. Ìwòrì méjèèjì ká dalá fún ká wọlé fún ká sálẹ̀ fún. Ìwòrì méjèèjì àríbẹ̀ ó fún ọ̀yẹ́ ńlá ó jáde dé ọ̀nà kóró jáko bẹ́ẹ̀ ni. Ọ̀nà tí Ifá gbà kó tó máa jẹ́ bẹ́ẹ̀ rí Ifá fún rúru ó kàn rúru ó là rúru lálẹ́ sí ọ̀nà wẹ̀ rúru Olódùmarè pé bàbá ẹ ní ìṣòro ọmọ. Ifá jà lọ. Ẹ wo ó ṣe bí àlá lójú yín bàbá. Lọ́pọ̀ ọgbà tí obìnrin bá lóyún a máa bàjẹ́. Ṣẹ̀ṣẹ̀ làpá o. Ifá ọkùn. Bàbá ẹ gbìyànjú o. Ẹ bọ òrìṣà funfun. Ṣẹ̀ṣẹ̀ làpá. Ẹ bọ òrìṣà funfun. Ṣẹ̀ṣẹ̀ làpá. Tẹ ẹ bá bọ òrìṣà funfun láfẹ̀rẹ̀ mọ́jú kí ló tó mọ́ alóyún. Fún di èyí bàbá tí a bá lè ṣe ẹbọ ìtàn tá a gbé kà á lọ́wọ́ àbí lórí tí ó sùn kẹ́rẹ́kẹ́ tó déwájú òrìṣà ńlá bí níwájú eégún ńlá tí ń bẹ ní awo bàbá yóò bí àbíró ṣùgbọ́n ẹran tí o oyún ń bẹ lára obìnrin rẹ o oyún ń bẹ lára obìnrin rẹ ṣùgbọ́n kó máa dàbí ètà pé ẹnìkan ò rírí àti ojú ọlójú. Ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe tí ń ní o torí ojú òní pọn babaláwo kó béèrè ètùtù àná ó ṣe wá ṣe bẹ́ẹ̀ nìkan ò wá bẹ́ẹ̀ nìkan ò rú ẹnìkan á tẹ̀ ṣùgbọ́n ó sàn fún ẹni súnmáwo kó dáfá kó rúbọ kó ṣètùtù. Ẹ wá wo ẹ ṣe náà yín ní o obìnrin rẹ ni wọ́n ní yóò rú ẹbọ o
torí obìnrin rẹ ní òòlù ẹbọ. ìpè yìí tó jẹ́ ìpè ògo ìpè yìí kì í ṣe pé asán ó bá pè ẹ́ lọ jẹ́ pé bàbá ìpè tó pè ẹ́ ó fẹ́ sọ ẹ́ dọba ó mú Joseph kúrò ní ẹrú from prison to prime minister. Ṣorí ọ̀rọ̀ problem olóyún tó wà lẹ́yìn wà ń bẹ̀rù ní òsèbẹ̀ tó ń bọ́dà wa méjèèjì àti mo rò tí mi ò lè rò. Èmi jáde o. Wọ́n jẹ́ kí n mọ̀ pé tí a bá fẹ́ kí ọ̀rọ̀ yìí lójútùú aláti gbẹ̀bọ̀ wọ́n dẹ̀ ní ìwọ ló máa gbé ẹbọ ẹ̀ láti bọ òrìṣà funfun. Mo dẹ̀ nígbàgbọ́ nù nǹkan tó ń sọ fún mi torí mo mọ̀ pé Ọlọ́run tó dá ewé tó dá egbò ó dá ká lè máa fi ṣe ètò ilé ayé wa ni so ìwọ ló máa gbé ẹbọ yìí. Nǹkan tí mo wá ń bẹ̀ sọ yìí wọ́n tún wọ́nu wa serious warning pé kò gbọ́dọ̀ ju àárín èmi àti ẹ lọ, that is a gbọ́dọ̀ ro ẹjọ́ ara wa síta. Yẹ́nì gangan ni kí n gbẹ́bọ fúnfún. Wọ́n tún wá fi dá mi lójú pé tá a bá ti lè ṣe léyìí kò ní sí wàhálà wọn. Lórí ọ̀rẹ́ kan náà ṣé mo máa lọ gbé abọ́ funfun àbí máa ra abọ́ funfun àbí igbá funfun ni màá wá kó funfun sí ni màá wá ra ẹ̀kọ́ funfun ni màá kó àwọn nǹkan funfun tí màá wá gbé èmi ọmọ nígbàgbọ́ I don't understand. Wọ́n ló máa gbé Ọlọ́run máa kájò. Ọlọ́run tó dá egbò tó dá ewé kò máa kọ́ àjò jẹ́ ká ṣe kinní yìí kí gbogbo wàhálà ìtì ẹ̀ kúrò lẹ̀. No problem. Please. Maida, I'm only party cover. Wèrè ni ẹni. No, ládùúrú ọ̀rọ̀ bàtàbàtà tí mo sọ sílẹ̀ yẹn ò ń bá mi sọ̀rọ̀ pátí. Is there any problem? There is a problem. Ṣé ó dàbí mi ò gbọ́dọ̀ ẹ̀ rí? Pẹ̀lú nǹkan tó concern èmi tí èmi àti ẹ ò lè sùn tá a lè wo wọ́n ní mo rí solution wọ́n bá mi sọ̀rọ̀ pátí. That time is fair baby tó dẹ̀ wá ló fẹ́ gbóhùn kí n yẹn ṣẹ̀ṣẹ̀ fàájì dẹ̀ you understand. Oh my God. Ṣé ò ní ròmù? Idiot. Bí ẹni pé àwọn akọ́ láti fẹ́ràn wa láti gbà láti fẹ́ràn. Kí ló sì gbàgbọ́ ẹ̀dọ̀kú? Kí wọ́n á gbé ẹbọ funfun. Kò sí problem ẹni ní máa gbé ẹbọ. Ẹ fàwọ́ funfun gbé ẹbọ funfun. Ìwà tó bá pè ẹ́ lọ́jọ́ ẹgbẹ́ náà ìpè yìí tó jẹ́ ìpè ògo ìpè yìí kì í ṣe pé asán ó bá pè ẹ́ lọ. Ìyàwó rẹ̀ ló lè gbẹ́bọ. Òun lè gbé o. Ìyá rí kan lẹ́ni kò sí nǹkan tí mo sọ tán lóhùn gbẹ́bọ pé òun ọmọ church òun dán omi sínú church òun tó yan Jésù. Orúbọ Jésù. Lóhùn gbé o. Olódù tó màrè ìbàrẹ̀ o. Odù tó màrè ìbàrẹ̀ o. Adódù tó dódù tó màrè ìbàrẹ̀ o. Ẹ wo ìmọ̀ àwọn ènìyàn kò jọra wọn. Ọkùnrin yìí ń sáré ọjọ́ iwájú kó má wá yí asán. Obìnrin rí oríro bẹ́ẹ̀ òun ò ní gbẹ́bọ. A dá ìwòrì tútù kó ṣẹbọ kó gbẹ́bọ olóhùn ògbé tó Olódùmarè ọkùnrin yìí gbé ẹbọ òun fúnra ara rẹ̀ ẹbọ fín ẹbọ dà ẹbọ dálẹ̀ di ọ̀run kọjá kó agbègbè àdìkòkò bẹ́ẹ̀ ni wá
làṣàtà èjèèjì ń mọ́gbé ń gbẹ́ nìkan. ìfagbára wájú ó gbèrò ẹ̀yìn ó gbàkọ́ ó tún gbé abo. bàbá ìfádébẹ́ bá gbẹ́bọ̀ yìí kò ní kọ́ ń pọ̀ fúnra yín ni kẹ́ ẹ gbé e. èjì ó gbé ní ifá sọ ó pé bọ́ bá rúbọ yìí ó fín bọ́ gbé ó dà bóbìnrin rẹ̀ náà bá gbé ẹbọ yìí ó fín bó gbé ó dà nkádà bá àti rẹ́ni bẹ́bọ tó bá jẹ́ ẹ̀jẹ̀ tọ̀tọ̀ tí yín ló gbé ni ẹbọ yìí fín torí èjìjì ni ẹbọ yìí kì í ṣe ẹbọ ńlá o a ṣe ní kókó ló báyìí ẹtẹ wúro sí ìtẹ́ báyìí ẹ gbé e lọ bí wọ́n ti gbé níbi tẹ́ ìgbèrè ní ààbẹ̀hún wọ́n bá ti gbà ẹ rìn fúnra yín àjẹ́ pé báwo ifá òpùrọ́ èṣù ọ̀dàlẹ̀ àjẹ́ pé ní wọ́fà gan òkè yanyan bẹ́ẹ̀ tó pé Olódùmarè ò sí mọ́ bàbá ẹ bọ́ fín ẹ bọ́ dà ẹ gbé fúnra yín. mo ṣe tán sà. ẹni wáyé asán ẹni dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa kan. àṣẹ òrìṣà. ìparí lẹ́ni ìparí lẹ́ni ẹsẹ̀ bọ ẹsẹ̀ tutù ẹgbẹ́ bọ. kábíyèsí rẹ ọba mímọ́ ni ọba ńlá kábíyèsí. báwo ni mo ní kí n wá bí ẹni pé ṣóyún mi ti dúró. Ọlọ́run máa ṣe. Mo bí ẹni simple question mo ní ṣóyún ti dúró èmi ló fẹ́ máa preach fún ìwọ ló máa fọlọ́hún mi àbí èmi ló máa fọlọ́hún ẹ ṣé oyún ti dúró oyún ti dúró oyún ò ti dúró nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn kò dá mi lóhùn. àmọ́ ìgbà tí wọ́n sọ fún màá mi wọ́n sọ fún mi pé àbímọlé mọ ní tẹ ìgbà ẹ̀dá kí ọkọ̀ mi máa gbé wọ́n lẹ̀ bá. kódà gan ọkọ mi gbọ́ pé gbọ́dọ̀ òun ti rẹ́lẹ́dẹ̀. ó sọ fún yẹ ìyẹn ìwọ just look at you wo nǹkan tó ń sọ jáde ní koro ẹnu wo ara ẹ ìwọ jẹ́ gẹ́gẹ́ bí èkó ẹ̀dá tí ẹ̀gbọ́n náà jẹ́ ń bí ẹ́ question kan ṣebí nígbà tọmọ mi introduce ẹ sí mi you told me your name is Fúnmiláyọ̀ why tó jẹ́ bànújẹ́ ló fún mi for God's sake fún mi ní bànújẹ́ nìwọ yìí ìyá tá a bá ti rówó tọmọ òṣòro tówó bá ti wà tọmọ òṣòro tówó bá ti wà tọmọ òṣòro ìwọ nìkan ni wọ bí a ó lè ìwọ ní lẹ́nìí tó bá bèrè rẹ wọn á lọ lọ Dubai tó bá di lọ́nà tó bá bèrè ẹ wọn á lọ wà l'Amẹ́ríkà tó bá dọ̀tún là ó wà ní UK owó ṣáà ló lé gbọ́nà jẹ́ kí n bí ẹnì kankan are you so self-centered tẹ́ pé ò lè fẹ́ yàwó fọ́kọ ẹ̀ obìnrin mi máa fẹ́ yàwó fọ́kọ ẹ̀ náà when you know you are so busy why tó lè fẹ́ yàwó fọ́mọ mi kó máa bímọ ìyẹn gbogbo wa pọ̀ wá ní control over her wà lè máa control ẹ̀ ọkọ̀ fẹ́ jókòó bí gàrí fọ̀ lọ ṣọ́ ara ẹ̀ fún mi ní ìbànújẹ́ ìjọ tí n bá máa padà wá bí sọ fún mi pé o ti lóyún àbò ti bímọ ni o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ ọmọ ni mo fẹ́ tí o bá fún mi lọ́mọ tí mo fẹ́ màá fẹ́ yàwó fọ́kọ ẹ lè wá bà tèmi jẹ́ ìdí ọ̀ tó gbọ́ ó sọ fún mi pé àbí mọ́lé ní tèkú ẹ̀dá òwú ìyàgbọ́n lọ́mọ ràn. kò sí bó ṣe jẹ́ o kí wọ́n máa gbogbo kò sí bó ṣe jẹ́ o k'Ọlọ́run máa gbogbo ní Olúwa ọ̀rọ̀ rẹ̀ yìí Ọlọ́run máa ṣe ọ̀nà tó máa gbà lẹ́yìn. Jawurakabi, yeah, Jawurakabi, yeah. Gúnugú sẹ́lẹ̀ wá bẹ́ẹ̀ mọ́ ẹ tẹ̀síwájú. Àkàlàmàgbò abèyẹ tìrìmọ̀ wá gbé tutù èyí tí èmi ò ẹ̀yìn ẹjọ́ àjàká olú àsọsọgbó alápárá èpè ébùbùkù ojú ọ̀rọ̀ mọ́tọ́
oṣù sílẹ̀ ti bẹ̀rẹ̀ náà tí mo rú lónìí fún agbábíàká kó fí kó dà kẹ́bọ́ gbé kájàgbọ̀lẹ̀ ó gbà á gúnukú kó afẹnu sáré kó kán kọ́ níbẹ̀ gbogbo ohun tó fara pamọ́ nínú ayé agbábíàká èyí tó fara sọ́kò kó fara hàn tó bá jẹ́ lóòótọ́ lò sálẹ̀ yìí ń jó òòṣà tí mò ń sìn ń jó òòṣà agbábíàká o láti òní lọ ò ní fojú sunkún mọ́ gbogbo ohun tí ń pa ọ́ lẹ́kùn kọ̀rọ̀ yàrá yóò wá di ẹ̀rín fún ọ gbogbo ohun tí ń pa ọ́ ní ọkàn jẹ́ yóò wá di ohun tuntun àmújayọ̀ fún ọ torí pé ẹ̀yin dẹ́ni lè yẹ wá gbà o ẹni fẹ́ kọ́rọ̀ lè yí wá gbà ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ fi kéjọ dà kó dálẹ̀ di ọ̀run korokoro jákojáko torí ọlọ́jọ́ ọ̀dọ́ àjọ jẹ́ ọjọ́ bá pọ̀rọ̀ ńlọrọ̀ ń pọ̀nà ọjọ́ bá gẹ́gì ní gbọ́rọ̀ ní iṣẹ́ díẹ̀ ń kú àbámadá kan kò ní dáadáa kó má ṣe ó dẹ̀kun ó dàṣẹ ẹ̀bọ́n ti fi máwèé fi yọ tó báyìí tó sóríṣà bóyá tẹ̀síwájú ẹ bá ti fi là mo dúpẹ́ o mo fi lọ yín Jawurakabi, yeah, Jawurakabi, yeah. Mọ́mí, ẹni gbogbo ojú yín sparkle yìí tí gbogbo ẹ̀ ń glitter àti gbogbo ẹ̀ ṣáná. Ó ṣe ọkọ mi. Ọlá yín náà ni. Ọlá Ọlọ́run. A máa rí nílé wa. Arówó lò. Wàá rí mi nílé yín. Ìwọ ló pè mí wá. Báwo ni kò yẹ? Ó ṣeun. Arówó lò. Kí ló dé tó tẹ̀ lọ́rẹ̀ ẹ̀ lọ tó jẹ́ kọ́rẹ̀ ẹgbẹ́ bọ̀? Ó mọ̀ pé ojúkan ẹ̀pà ojúkan èrè ni. Mọ́mí, ohun gbogbo ló wà mí. Àti pé pàápàá ẹ̀kọ́ ọkùnrin réjò obìnrin pa ejò ṣáà ti kú ni. Ẹ wo rísìn tí fi tẹ̀lé wọn lọ ní pé kí nǹkan lè dá ó fẹ́ kí nǹkan dá ní. Ṣé o ti gbàgbé pé agbábíàká nìkan ni mo ní ni? Màmá tiẹ̀ bímọ púpọ̀ òun nìkan ni. Kí ló fẹ́ important lára obìnrin tó fi máa lọ gbé ẹbọ fóbìnrin níbi tóbìnrin pọ̀ nílùú ó tẹ̀lé. Mọ́mí, ẹ mọ̀ pé àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn and maybe lè fi pé tí ìfẹ́ bá wà kò sí nǹkan tá a lè ṣe fúnra wa. Àṣé bird of the same feather ni ìwọ ò mọ̀ wípé kòkòrò tó ń jẹ̀fọ́ ẹ̀dí ẹ̀fọ́ ló wà. Ó mọ̀ pé ìyá ìyàwó mi òun ló joyún ọmọ ẹ̀ mú. Mọ́mí. Sọ́ọ̀nù. Èyí tẹ́ sọ yìí ẹ má jẹ́ ká dẹ́ṣẹ̀ o ẹ má ti ara ìyàwó agbábíàká kẹ́ ẹ dẹ́ṣẹ̀ o nítorí ibi tẹ́ lọ yẹn Ọlọ́run nìkan ló rí àyẹn ẹ má jẹ́ ká gbẹ̀ṣẹ̀. Kò hún àwọn náà bẹ́ẹ̀ kan wà ní pòsíṣàn tán wà yẹn mo dẹ̀ nígbàgbọ́ pé ìyá ìyàwó agbábíàká kò lè hún kọ́mọ ẹ̀ náà má bímọ sáyé ẹ má jẹ́ ká tara wọn dẹ́ṣẹ̀ mọ́ tó bá tó àsìkò mo mọ̀ pé Ọlọ́run á pèsè ọmọ fún méjèèjì ẹ má jẹ́ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ mi. Arówó lò mo mọ nǹkan tó ń ṣe ẹ́ torí pé ìyá ìyàwó mi ó fi Jésù bojú Jésù tó fi bojú iṣẹ́ ibi ló fi ń ṣe kí ló dé tọmọ ẹ òbí wọn kí ló dé tọmọ ẹ lóyún tó ń jọ mú. Omi nígbà tó ń ṣe pé bóyá ẹni nǹkan tẹ̀ ń wò láti fi máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀dá ìdí pé bóyá dífà ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yẹn ti wúwo jù ó ti wúwo jù ẹ jẹ́ ká fọ́n méjèèjì lẹ̀ tó bá tásìkò Ọlọ́run wá ṣe ìyanu eléyìí gan ta ṣe kán lọ gbẹ́ bọ̀dì pé ká tẹ̀síwájú náà ni ká fi kún ẹsẹ̀ wa nǹkan tó fà ní ẹ̀mọ́ mi. Ká fi kún ẹsẹ̀ yìí tó bá kún kọ́
God forbid bad thing. Ọlọ́run ní jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Nǹkan ò ní ṣe mọ́ mi. Ẹ nígbàgbọ́ ẹ fọkàn yín sójú kan. Ẹ ti gbọ́, ẹ má sọ ìgbàgbọ́ yín nìkan. Ìgbàgbọ́ mi ò sọnù. Ìgbàgbọ́ mi ò sọnù, ọkàn mi wà lójú kan. Ẹ má lọ sílé ẹlẹ́bọ mọ́ o. Ẹ má gbẹ̀bọ mọ́ o. Ṣé ìtòrí ẹ̀ lẹ ṣe ni ẹ wá bá mi jà? Jẹ́ kí n sọ kílẹ̀ kan fún ẹ. Àwọn obìnrin pọ̀ nù. Àwọn ọmọge tó dáa tí wọ́n máa bíbèjì ìbẹ́ta fàgbàbíàkà ẹ bára yín sòótọ́ ọ̀rọ̀ bó tiẹ̀ jẹ́ pé kó fẹ́ pamọ́ fún mi ni. Kó yẹ waste youth ẹ̀. Ṣé rí àwọn obìnrin tó wà ń dá sí àwọn tó sán lórí ó máa gbẹ̀jẹ̀ tó obìnrin gidi mà. Ṣé rí àwọn obìnrin tó wà ń dá sí wọ́n sán lórí àwọn obìnrin tí ó gbádùn lọ́kùn gbòòrò sí ẹ ṣe àfaramọ́ èyí tí a bá bí àkàgbé wa lé fún yín kó lọ mú ìyàwó wa àwọn obìnrin sí èwo nu wọn ni ọmọ bá ṣe ń fọ́gbò ẹ̀fọ́ kan fọ́gbò lórí ẹ nífẹ̀ẹ́ ibi tí fẹ́ tiẹ̀ wá ní ẹ ibi tí fẹ́ tiẹ̀ wá ní ẹ. Mo pè pé kí n wá yẹ́yẹ́ ọba ńlá. Damola, mo understand it. Má worry, má bá sọ̀rọ̀. And mo sure pé ó máa pè é fún ara rẹ̀, ṣùgbọ́n. I understand. Má worry. All right. Go take care of ṣùgbọ́n. No, I promise you, ó máa pè é. All right. Ìpè tó pè ọ́ kì í ṣe pé lásán. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Ọ̀rọ̀ ló ń la ní, ọ̀rọ̀ ló ń gbà ní. Ó fẹ́ fọ̀rọ̀ yẹn táyé rẹ̀ ṣe. Ìfàmì òróyàn ni kì í pààyàn o. Orí mi màmá jẹ́ ikú ọmọ. Ẹ̀dá mi màmá jẹ́. Apáta àpòlì ẹgbẹ̀ bọ́ àbá. Èmi wà lẹ́yìn tó ṣe máa gbá rẹ̀. Ọlọ́run ló yọ máa ètò ẹ̀kọ́ gbá mọ́tò wa. Ẹgbẹ̀ nílé lọ́ba ṣe tètè dé lọ́ba yìí ti wá ní. Ẹni tó wọ́n bíráṣì bíréèkì lójijì ni. Mo rí. Ọlọ́run ló jẹ́ mi náà ká ṣe fún kílọ́sì. Tọ́lá ṣe bọ́ lọ́gọ́rọ̀ àmì ni wọ́n ní mọ̀ bọ́kọ̀ wa. Ìtọ́nà sì ni mí. Tọ́nà dráìfà tí wọ́n kọ́lá wọlé tí tó wà bọ́ mi. Ó ṣe. Ẹgbẹ̀ bọ́ àwọn. Ọlọ́run bá wọn kan tó bá fún mi nìyẹn tó yẹ pé. Inú yín gbọ́dọ̀ máa dùn ni. Inú wọn náà dùn kalẹ̀. That is the wonderful. This is the wonderful to me. This is the wonderful. Kí ló mú inú? Kí ló mú inú? Ọlọ́mọ ní jẹ́ ẹlọ́gbọ̀n àrùn. Mi jẹun bí iṣẹ́. Kí ló ṣe mí? Ẹbí ò tí ì mọ, ọ̀sán yọ̀wọ́ bọ̀bọ̀rọ̀ náà lèmi náà wò yìí. Ẹ bá jọ wọlé ni. Àsìjọ́ ti bì kọ́bọ̀ náà ní ẹ fúláàtì tẹ́lẹ̀. Wá ti àwọlé tá a di ọ̀nà bọ̀ kíbọ̀. Rúgó. Báwo ni? Díà. Dádì. Ó ní. Solúsọ̀ ni ẹja wa o, a ní àrùn tí ọ̀dà o. Bá a ti wọlé ní ìsìn àrí kò tọ́ yọ̀bọ̀rọ̀ gì. Azori. I'm not laughing at you. Azori. Dádì mi. Ìwọ máa wọ̀rẹ́ ìtẹ̀. Gbogbo tó ṣẹlẹ̀ yé mi. Kí ló ṣẹlẹ̀? Má lọ sí Ẹ̀dá pẹ̀lú àwọn mójútó yóò lọ ilẹ̀ lágbára ọlọ́run. Atori. Mami. How you going? I'm going work. Ó dé lọ. Fún mi láyọ̀. Díà. Ṣé o mọ̀ pé níjọ́ òní yìí ó ní àwọn ìgbésẹ̀ kan tó ní ká gbé tó ń bá mi sọ pé ìwọ mo nígbàgbọ́ mi ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ kílé kan. O ò lè ṣe báyìí, o ò lè gbẹ́bọ. Mi gbé. Mo mọ̀ kó o gbé. Èmi ò dẹ̀yìn. Èmi ṣe result ẹ̀. My dear. You did it. Yes. Result ẹ̀ lélẹ̀. Ṣé ìrìnàjò funfun? Wo agbóhùn ya agbóhùn ọmọ. Oyún wà lára ẹ̀, ó sàpamọ́ ni. Ó ń bá yes. Ó ti wá fún bẹ́ẹ̀, ó ti wá ìgbà ẹ̀. Ó ti dé. Ṣé rí ó ní ìdí pàtàkì tí mo fi sọ pé dandan èmi pẹ̀lú yín lọ́rọ̀.
nítorí pé nǹkan tí fẹ́ bá yín sọ mi ò fẹ́ sọ lọ́dọ̀ yín lọ́hùn nítorí ìyàwó ọmọ yín ìgbé ayọ̀ ni mo pè yín ìpè èrè náà ni mo dẹ̀ pè yín mo ní surprise fún yín. Surprise wo ni yà? Bọ́dà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Ọ̀nà ṣẹ́rí ṣéǹjì kékeré tó wà lọ́wọ́ mi mo fẹ́ kí ẹ bá mi fọwọ́ pa. Owó kíni? Owó ọmọ náà ni àti owó ọmọ mi. Ṣẹ́rí owó tí mo fún yín mọ́ mi owó ibi tí mo bọ́rọ̀ mi dé lọ́jọ́ tèmi ní owó tí mo kó fún yín owó ìdùnnú owó ayọ̀ mo sin ọ̀rẹ́ mi lọ síbi tí Ọlọ́run ti pèsè ọmọ fún mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olúwa tẹ́ ẹ bá gbàgbé ẹ sọ fún mi níjọ́ kìíní àná wípé kí ló dé tí máa fi lajú mi sílẹ̀ tọ́rẹ́ mi máa lọ gbẹ́bọ fún ìyàwó ẹ̀ èmi mo tún sì lọ gbé ẹbọ mo sì lọ síbi tó ti máa ṣoríire ni mo sì lọ síbi tí inú ẹ̀ ti máa dùn Olúwa dẹ̀ ṣe wípé ó dá mi láre lọ́jọ́ tèmi yìí ìpè agbóhùn ìyá adẹ̀gbóhùn ọmọ tèmi tọ́pẹ́ ó jọpẹ́ lọ nítorí pé mo dúpẹ́ ibi tí èmi àtàgbà bí àkàtì ń bọ̀ mo dẹ̀ dúpẹ́ ibi tá a dé lọ́jọ́ tèmi gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ sí mi lọ́jọ́ kìíní bígbà tẹ́ ń bínú sí mi ni bóyá ìyẹn lọ́lọ́run wá rò tọ́lọ́run fi dẹ́mi àti ọ̀rẹ́ mi láre tó fi hàn dọ̀nà fún wa nítorí pé a gbìyànjú ni ẹ̀dá dẹ̀ máa ń gbìyànjú ní ayé náà ni so ẹ bá mi fọwọ́ bá nítorí pé inú mi tó dùn ni mo fi sọ pé ẹ bá mi fọwọ́ bá ìyẹn. ọmọ rẹ ni. màá rẹ́rìn àrùn olò gbogbo nǹkan tó sọ ló yé mi kò kí ṣẹ́jú èmi náà ṣó mọ̀ pé ìyàwó ọmọ mi ọmọ dáadáa ni ó mọ̀ pé ọmọ dáadáa ni sí mi gbogbo nǹkan téèyàn fẹ́ lára ìyàwó ló wà lára ẹ̀ ìwà ni o wà gbogbo nǹkan ṣùgbọ́n ta ló máa ṣe tí ò ní react abiyamọ ni mí ọkọ mi ológun ń gbógun ọlọ́gbọ̀n ń bọ́gbọ̀n ẹyọ kan ṣoṣo ni mo bá wọn bí ṣé màá wá lajú mi lẹ́kìtà lùbọ̀ kó wọ̀ ni nǹkan tó ṣe mí gbà yẹn nìyẹn kò ń ṣe pé bóyá mo ní any hatred sọmọ yẹn at all ṣùgbọ́n ká dúpẹ́ má jẹ́ kí n purọ́ fún ẹ tó bá rí ìyàwó ọmọ mi náà sìn báyìí láàrin èmi àti ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni mo sọ àgbàbí àká gan kò lè ráàrin wa nítorí nǹkan tí mo fẹ́ ó ti fún mi bó ṣe jẹ́ nìyẹn ṣé wàá rówó tó fún mi yìí o mi ì ní dá padà fún ẹ oúnjẹ ọmọ ni àjẹmọ́nú mi ni màá jẹ kò dẹ̀ ní wù mí kò ṣe ọkọ mi. mọ́mí mo rí ọmọ kan báyìí ẹ bá rí fígọ́ ẹ̀jì ni bóyá ká fẹ́yẹ̀ sẹ́gbẹ̀ kan. abẹ́rẹ́ alábòsíà mi ò fọmọ kankan mọ́ ẹyọ kan yẹn ti tó mi ẹ jẹ́ kó ṣáà máa bí sí kó máa rẹ̀ sí mi ò fọmọ kankan mọ́ ẹ má bà mí wọ́ mọ́ ẹ má bà mí wáyàwó. ìpè asán ó bá gbé ẹ lọ jẹ pé bàbá ìpè tó gbé ẹ ó fẹ́ sọ ẹ dọba ó mú Joseph. ìyá wa ìwọ lójú yìí wà lè sí mi báyìí ẹ wò ẹ̀yin mo wá kí wọn ẹ̀ṣẹ̀ gbà pé abiyamọ gidi ni yín ni ẹ wò ẹ ń bínú sí mi ẹ má bínú sí mi gbogbo èyí tí mo sọ yẹn ó dààmú kò jẹ
mo kò jẹ ẹ kú ọ̀rọ̀ ọmọ Ọlọ́run àjẹká jẹ gbogbo wọn kí ló dé kí ló ṣe yín náà. Ta nìyá ẹ ìyẹn ní kó tún lè wọnú ilé yìí wá láti máa bọ yín burúkú sí mi. Ìyá àjẹ́ tó ti pè mí kọjá torí ìtumọ̀ ẹ̀ nìyẹn ìyá wa ìyẹn ní pé ẹni tí bí ẹ fi bó ṣà ó yẹ wá fi lọlẹ̀ èmi àjẹ́ èmi joyún mo bí ẹni ṣé mi ò lóyún jò mọ́. Ẹ má bínú. Má bẹ̀rẹ̀ bí òṣì mo ní wọ́n bẹ̀rẹ̀ bí ọ̀rọ̀. A ní kẹ́ ẹ má bínú ṣé mọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ náà ṣé mọ̀ pé ẹgbẹ́ bí àkàlẹ́ kan ni mo bí. Méjì ló pọ̀ lọ́wọ́ tèmi. Ìyá wa àgbàlagbà nìyí náà àwa méjèèjì ti jọ dàgbà. Mo rò pé orí ọmọdé náà mo ìwà ni lémi tó o fẹ́ gbá létí lémi tó lémi àtọmọ mi ń ṣorí burúkú owó kẹsẹ̀ lẹ́sẹ̀ tó wá wọlé olórí burúkú owó. Gbọ́ ojú tí mo ti ẹ̀kọ́ kọ́ dì í kí n tó là wọ́n fẹ́ kàn ṣe kọ́kọ́ tá ń bí. Mo ní ọkọ́ tá ń bí. Obìnrin yóò mọ̀ bí ọ mo ní ọkọ́ tá ń bí. Kí o fẹ́ mu lérè? Ṣé ọkọ́ tó máa mu lérè ni? Kí ló fi mí gbẹ̀ gan-an? Kí ló fẹ́ mu lérè? Alọ́ tiẹ̀ ti lọ ọmọ tẹ̀mí náà padà yìí. Mo rò ọlọ́run àdúrà ẹ o. Mo rò pé o tún kẹ́sẹ̀ lẹ́sẹ̀ láti wá sọ̀rọ̀. Ó yẹ ìta. Má fèsì lónìí o. Má gba èṣù láyè o. Abẹ́ ìwọ owó kiri gí ẹ̀kì ẹ̀yìn. Mo kọ́kọ́ lérò pé bó ṣe wọlé yẹn, iṣẹ́ tó ṣe kọjá ló tún fẹ́ wá ṣe ni. A jẹ́ kó mọ̀ pé mi ò ń ṣe ní sùúrù èèyàn torí ọmọ ni mo ṣe lọ́lẹ̀ fún ẹ. Ọmọ bá ti yá mi lé o. Ṣùgbọ́n mo promise ẹ pé ọjọ́ tó bá tún wọnú lé. Wà á bá ti bàbá mi, màá dẹ̀ ṣú ẹ̀ fún ẹ. Nítorí wọ́n ti ń gbàjẹ́ o. Màá wá torí ẹ gbàjẹ́ ọ̀hún ẹ máa kọ́kọ́ jẹ. Jawrakabi, yeah, Jawrakabi, Jawrakabi. Ọba mi ti dé. Òpèpè kí wá yẹ ọba ńlá. Kábíyèsí rẹ̀ ọba mímọ́ ni ọba ńlá. You know what I'm doing? Who is it up to? Look at you. Jawrakabi. Ọba mọ́. Jawrakabi. Olówó onímọ́tò ó kọ́lé. Mo sọ fún Awólọ́wọ̀ ní 1965 tó fẹ́ contest mo tọ́ Awólọ́wọ̀ don't go there gbọ́ lọ kéde Ìgbàlà Olúwa ní mo kéde Ìgbàlà mo jíṣẹ́ wọ́n gbọ́n tó bá ṣe onímọ́tò onímọ̀ gbogbo eléyìí Olúwa kò bèrè lọ́wọ́ ẹ̀ gbogbo kéde Ìgbàlà kéde ìwòsàn Jésù pìrẹ̀ Jawrakabi ọba ìdíje Jawrakabi olórí ayé ọba ìdíje Jawrakabi gbọ́ tó o bá ṣe lọ́múlò tó o bá ṣe ìṣòro ọ̀pọ̀ ilé ó lọ mọ́tò ó lọ. Hey, Ogoni.
Ọba ní ti dé kò pé pé kí n wá ọba ńlá kábíyèsí rẹ̀ ọba mímọ́ ni ọba ńlá kábíyèsí rẹ̀ ọba mímọ́ ni ọba ológo dídán. Dad, please, the reason why I called this meeting is pé mo lálàá kan, and that dream was very terrible. Nínú àlá yẹn, àmọ́ mi rí pé Ọlọ́run pè wọ́n sí pé kí wọ́n lọ máa lu aago. At a point, wọ́n ṣe, wọ́n get to a point again, wọ́n wá gbé àgbẹ̀ yẹn, wọ́n dá padà síbẹ̀, wọ́n wá lù mọ́. So that, please, I want you to say more. Wọ́n lu aago yẹn o. I'm serious. Ọmọ tí bá sọ tèmi gbọ́ wọ́n lu aago yẹn o, wọ́n lu aago yẹn. Nǹkan tí òye mi pọ̀ ní ọ̀rọ̀ tó sọ sí. Ṣé aago tójú àlá ni kó padà lọ gbé ní kó máa lọ? Ọlọ́run bá máa pè yàn, ó ní bó ṣe máa ń bá yàn sọ. Ọ̀rọ̀ mọ́mí ẹ̀ là ń sọ sí ìwọ ló ń lálàá. Tí Ọlọ́run bá fẹ́ pé ó fẹ́ kó máa jíṣẹ́ Ọlọ́run fún òun ló máa pè direct. Dad, I'm serious. And tó bá ọlọ́pàá tẹ̀lé bá mi sọ̀rọ̀ á pè mí fún ara mi wọ́n dáadáa wò lọ láti mi wọ́n lọ lọ́rùn. I'm serious. I'm not serious. What? But that mean, Olú ti Joseph Alala go. Ṣé aago ló ní kí lọ́ máa lò ní àbágo? Wọ́n lu aago yẹn ló lu aago yẹn sí ẹ̀ wọ́n sọ tèmi sí i. I'm serious about it. Wọ́n lu aago yẹn gidi ni o, wọ́n lu gan nínú àlá yẹn, wọ́n lu. Serious. Serious about what? But that mean. Serious. You want to serious guy. Mo tẹ mo bá tó di Joseph Alala go. Wọ́n dà o, kí ló ṣẹlẹ̀? Wọ́n lu gan, wọ́n lu nínú àlá yẹn, wọ́n lu aago. But that mean now. Kẹ́hìndé, ṣé bí olùsọ wa pé wọ́n bá dá ikú kú bá tó pé ní ti Ẹ́sítérì ló dayọ̀ Jákọ́bù di Ísírẹ́lì ìpè tó pè ọ́ kì í ṣe pé lásán ọ̀rọ̀ jáde. Aláàbínú bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀. Madam, Oyema. Mary, now o ní dárí ìbọ̀ dárí ti dé. Bẹ̀rẹ̀ àrílè mọ nǹkan tí o fẹ́ ká ṣe pẹ̀lú wọn. Ọ̀rẹ́ màá wá sọ nǹkan tí o fẹ́ kí dáàdi wa wá sọ. Ó jẹ́ ìyẹn pé olùfẹ́ yìí wá díẹ̀ náà. Ọ̀gá sí òun ti bá yín sọ̀rọ̀ nípa Bísí tẹ́lẹ̀ pé ìní ni wọ́n ti dáde fún wa mọ́ ẹ̀. Àmọ̀ pé Bísí ọkọ ẹni good ọkọ àfẹ́sọ́nà ẹ̀ adẹ̀mọ̀ pé olúmọ amúdájú ẹ kí ni reason gangan tó fi ní ó máa múdájú àbá wa. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ mú déètì fèmí àti Bísí as a little later wa. So reason gangan ni. Ẹ má bínú sá. Ẹ̀rí bó ṣe máa ń ṣe nǹkan tẹ̀ ó máa yọ ní lóòótọ́ ó sọ fún wa pé àwa náà àlẹ́ ṣọmọdé ló yẹ ká ti mọ̀ pé ó fẹ́ ká mọ̀ yín ká lè discuss kí ni ó fẹ́ ṣẹlẹ̀. Àwa náà lè ti wà yíga ibi àti wọn fẹ́ wà yíga àmọ́ bí sí ẹ̀ta àpọ́nlé tó ti jáde wípé àti ìlú yìí fi ṣùkàrà kan ń gbọ́rò náà ni lóòótọ́ ló dà rẹ̀ gbọ́ nǹkan burúkú nípa yín àti àwọn bàbá àgbọ̀n tí ò dá. Àǹtẹ́ ìyàwó bàbá ẹ̀ àkọ́ni fọmọ fọkùnrin tó bá lọ ìwọ náà ti ń kan jù bẹ́ẹ̀ fi dájẹ́ sí àwọn. So níbi tá a bá dé èmi àti mọ́mì àti sọ̀rọ̀ tó pọ̀ mọ́ pé a need láti máa nira wa lára yóò jẹ́ pé àwọn méjèèjì gbéra wọn
ọjọ́ tí ẹ bá mọ̀ pé ó lè pé èmi káwa náà wo lọ́dọ̀ wa pé àdéhùn wo ló lè pé ìwà o bóyá ń kẹ wá ní déètì mẹ́ta kan káwa náà wà rẹ̀ là ká tún wá jọ jókòó káwọn wò pé èwo ló lè pé families méjèèjì alẹ́ ìwòjọ́ kan tó la wàhálà kankan lọ. ayé yóò tẹ ẹ ní. ṣe rí lákòókò mo kí ìjọsìn yìí sọ pé kí ni kóòlù lánàá kódà pé ní ìjọbalẹ̀ náà. olówó àjọbalẹ̀ ìjọbalẹ̀ bí sinamá tí kí ló wà jọbalẹ̀ àwọn àgbà jẹ́ kó dìgbà yẹn lọ. ọmọ yẹn tí àwọn fẹ́ fẹ́ ilé eré ló ń bọ̀ o ilé ayọ̀ ni. lọ́dọ̀ tiwa àwa tún máa ń kẹ́ ọmọ àtúnkẹ́ lákẹ́rà. wọ́n ti yàwó bàbá ẹ̀ ni. ìyàwó dáadé ẹ̀ ni. ìyàwó dáadé ẹ̀ ọ̀dọ́ bá ti fẹ́ àwa méjèèjì lẹ́nu. ìlànà máa fún wa. mo lè kó ṣe ni wa. ẹ ṣe gan-an ni mo dúpẹ́ inú mi dùn láti mọ ilé mi bí mo tàdé mọ́ra ilé mi ọ̀nà wa jẹ́ ká mọ́ra wa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. so ìṣòro kan nípa wo ní ti ń ṣe àwọn ọ̀rẹ́ bí ìkan náà. no mi ò parí ká wá kọjú pé àfi ẹ̀yẹ lọ ẹ̀wò dárí yìí lọ́rùn àwọn náà wọ́n ti wá ẹ̀ kàn rí pé àwọn méjèèjì a máa mú nǹkan gbogbo oúnjẹ nǹkan tí ti fọ oúnjẹ fún ọ. sọ fún sí mi kú. kíákíá. ó bá ń pè ẹ́ lọ jẹ́ pé bàbá ìpè tó pè ẹ́ ó fẹ́ sọ ẹ́ dọ́ba ó mú Jósẹ́fù. ta ló fẹ́ sọ́nà ọmọ mi arábìnrin mú ìmọ́lẹ̀ kan. já kí olúwa kó tẹ̀ mọ́lẹ̀ sí ayé mi. ìmọ́lẹ̀ wọnú ayé rẹ lọ. ọjọ́ ojú ẹ̀ka mi. Ọlọ́run Elédùmarè ọba mi dé ajára kan ọba mi dé kí ló dé ọmọ yìí kì í gbọ́rọ̀ kí ló dé tí ó kọ ìfẹ́ Olúwa kò bọ̀rọ̀ kú kúnlẹ̀ kó jọ gbà. ìkúlẹ̀ ẹ̀dẹ́ adé ìwúra adé tó lógo màmá ẹ̀gbọ́n wọn yìí sọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn dára mú ìgbé arábìnrin yìí dájú ó ní láti gbé àgọ́ ó kéde ìgbàlà kó sì ṣe Olúwa. dára sẹ́kì na kàwárà bí àjàrà kábì ẹ̀rí sí nílùú à. ọba mi dé o olórí ayé gbogbo ọba mi dé. àwọn ẹnìkan sí ó tọ̀ fún wa ó kéde ìgbàlá ó ní kí ẹ gbá ìgbẹ́ ẹni náà ẹ wo bí èrè rẹ̀ bí ọlọ́gbọ̀gbọ́ bẹ́ẹ̀ ni Olúwa ò ṣe Ọlọ́run mi ò ṣe. olóògbé mà lélẹ́yìn ọmọ máa mọ tí sọ fún mi kí n lọ gbágo kinní kan pẹ̀lú gbogbo capacity Ọlọ́run nínú ayé mi ẹ understand. ó wo owó èmi bá ibi tó owó tọ́ láti gbogbo nǹkan tí mo ní kí n wá. ẹni ìjàkúwà tàbí ìrẹ sẹkìrì jàkọ́ mi rà. ó kàn bá bí ẹni rẹ ní ẹ̀mí Ọlọ́run gbé inú rẹ̀. kò bá lọ kú o ìmọ́lẹ̀ ayé rẹ̀ nìyẹn kò bá lọ kú àtọ̀ ìmọ́lẹ̀ ògo Bíbélì ní pé ìwé Àsáyà orí ọgọ́ta ẹsẹ̀ kìíní onídìrí tó mọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ rẹ̀ dé ògo Olúwa sì fi ara rẹ̀ ògo Olúwa sì fi ara rẹ̀ ògo nínú ògo Olúwa ti fara nínú ayé yìí ẹni tí ẹ̀rọ gẹ́gẹ́ bí ẹni kì í ṣe ní akànnì tí wọ́n rí mi. ọ̀pọ̀ Olúwa tó jẹ́ wòlíì o lè máa mú ọtí. bàbá ó mú ọtí. jẹ́ pé
ṣiṣẹ́ ṣé kò sí bàbá má bí kò ṣe bí epo ogun kò lè sọ̀rọ̀ sí i. ọba tuntun lọ lọ. ìpè tó dájú gẹ́gẹ́ bí ìpè tí a pè yín arábìnrin ẹ ṣiṣẹ́ fún Olúwa ẹ gbọ́ ìpè bàbá ẹ lọ kéde ìgbàlà ẹ wo ẹ pàgọ́ gẹ́gẹ́ bí tèmi ẹ pàgọ́ fún Ọlọ́run ẹ kọ́lé fún Ọlọ́run ilé tó jọjú kí àwọn ènìyàn kó pé níbẹ̀ kan máa jọ́sìn níbẹ̀. ó dà bẹ́ẹ̀ ó dà á máa bẹ̀rẹ̀ láti bíbá at least bí ṣe ń wo bíbá mo ṣe wọ́n ní mo ti mọ̀ pé tá a bá kọ́ ibíbá lájà ní nǹkan mọ́ mi tá a bá kọ́ lájà ní tá a bá fi gbogbo pílàsì bíbá. dákẹ́jà ní sọ́nù ọkọ̀ bí fáwọn. ṣé bí wọ́n ní ká lọ kọ́lé fún Olúwa máa kọ́. ní kó o ní àgọ́. má dẹ̀ bọ́ sí gbogbo street. Sakina! Kabir! 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 Mama, arábìnrin, ó rọrùn fún àmì láti wọ àwọn abẹ́. Ó ṣòro fún olówó láti bá wọn jókòó níwájú ìtẹ́ ìdájọ́. Ọlọ́run ní iṣẹ́ ẹ̀wọ̀n ìgbà ìpè yín, ìgbà ìpè náà, ẹ bá wọn sọ̀rọ̀. Báwo ni ilé ṣe? Ẹni máa mójútó gbogbo nǹkan tí mo ní. Máa mójútó. Iná máa lọ sí Dubai, lọ sí US, ẹ máa máa tajà bí ní Monday, máa tajà bí Tuesday. Ó ní ìṣègùn làwa máa yí Jésù àbáàdìdàrò. Ọ̀rọ̀ rẹ̀ gùn mí lára tó. Ọ̀rọ̀ jáde àṣẹ ìpínlẹ̀ ọ̀rọ̀ ló ń lá ní ọ̀rọ̀ ló ń gbà ní. Ó fẹ́ fọ̀rọ̀ yẹn táyé rẹ̀ ṣe. Ìfàmì òróyàn ni kì í pààyàn o. Orí mi màmá jẹ́rìí kú ọmọ. Bastard, shut up. Bọ́lá sí ibà mo ń bá ẹ sọ̀rọ̀ ń catwalk jọ ń dúró lọ mo rò pé òun ọjọ́ ọjà jọ ṣé o mẹ́ni tó ń bá ẹ sọ̀rọ̀ ṣá. Bọ̀bọ̀ má fẹ̀mí ara ẹ wéwu yá súnmọ́ wájú. Bọ̀bọ̀ táìmù ti ń lọ jù ẹ ká jẹ́ kí bọ̀bọ̀ yìí mọ nǹkan tó ṣe máa ń ká ní sùúrù fún bọ̀bọ̀. Hey guys. Ṣàǹgbá fọ́ ó mà ṣe erinwo Jàmùrákàbí ẹ̀yà Jàmùrákàbí ẹ̀yà Jàmùrákàbí ọba ní tìde olórí ayé òpèpè kí wá ọba ńlá ni kábíyèsí rẹ̀ ọba mímọ́ ni ọba ńlá kábíyèsí rẹ̀ ọba mímọ́ ni ọba ológo dídán àtàmátàsé tó bá pè ẹ́ lọ́jọ́ ẹ̀pẹ́ náà ìpè yìí tó jẹ́ ìpè ògo ìpè yìí kì í ṣe pé asán ó bá pè ẹ́ lọ́jọ́ pé bàbá ìpè tó pè ẹ́ ó fẹ́ sọ ẹ́ dọ́ba ó mú Jósẹ́fù kúrò ní ẹ̀rù from prison to prime minister Ẹ́sítérì ó dayọ̀ Jákọ́bù di Ísírẹ́lì ìpè tó pè ọ́ kì í ṣe pé lásán ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ọ̀rọ̀ ló ń lá ní ọ̀rọ̀ ló ń gbà ní ó fẹ́ fọ̀rọ̀ yẹn táyé rẹ̀ ṣe ìfàmì òróyàn ni kì í pààyàn o. Orí mi màmá jẹ́rìí kú ọmọ ẹ̀dá mi màmá jẹ́rìí kú ọkọ Ọlọ́run màmá jẹ́ wáyé àṣà.